wàlà tẹ́bùkì bí bàdàlà. Markazi lèmi tí yóò dàrú ara o ṣùgbọ́n. níbi ká lè rẹ́kọ́mẹ́ndì pé má máa lọ bí ibẹ̀ bá mo lọ bẹ̀ yọ bẹ̀rù ọlọ́run. níbi ká mú ọmọ náà bìkan tó bí ọba mi ní ìlú ìbò ní yàyàkúyà inú bí bá lè rẹ́kọ́mẹ́ndì lè Yorùbá ní má lù dàrú fún wa bá àbádé sara wa. Ọkọ délé kan báyìí ọmọ gbọmọ bẹ́ẹ̀ ìgbà báyìí ẹ̀yìn wa ló jáde. Sì ní tí ẹ bá mọ̀ pé ó ti sọ̀rọ̀ rẹ̀ tó bá ti túbá níwà ní orí ìtumọ̀ òdì náà tó bá padà ṣe tèmi àṣẹ tèmi náà so wọ́n mọ̀ gbọ́n sọ. Agbáko Markazi ni mí, mo sì débi kan ní láyé méjì òkúta. Mo lo ọ̀nà tí mo sì máa dé sọ sí gbogbo àìsàn tó ní wàá mo kàn sọ. Àtà lórí mẹ́mbà mo sọ. Ó sì pé kì í ṣe pé mo kó ní ìpínlẹ̀ kiri. Àwọn gbogbo tí mo ṣe pátá tí mo sọ tí mo fi wà ní bóyá tẹ̀rù tẹ̀rù tó bá wà lọ́wọ́ wọ́n á fi ń da yín wípé ní agbára ọlọ́run ìwé òtún ní ìṣọ̀wọ́ lọ́wọ́ bàbá ní kí la fẹ́ gbà sí la fẹ́ gbà bó o bá túbá kí làwọn fẹ́ fi ẹ́ ṣe. Ọlọ́run kó gba tútúbà gbogbo wa. Gbogbo bí tí kálukú wa ti ṣẹ̀. Gbogbo bí tí kálukú wa ti ṣẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run kó gba tútúbà tó dá wa, Ọlọ́run kó gba tútúbà wa. Àsùnmọ́ òdà wà á lólẹ̀ ìlmi àyà wọn. ẹ wọ́n gbọ́ gbogbo àwọn tẹ́yìn bá yè ni wọ́n máa yé èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n yè pò ni wọ́n máa dòkú. Àná àsùnmọ́ òdà wà á lólẹ̀ ìlmi àyà wọn. ọ̀pọ̀lọpọ̀ ọmọ tẹ́yìn bá yè ń bí tẹ́ ẹ bá kọ́ tí wọ́n bá kú òun bí àwọn náà máa di mọ́wòye náà tí wọ́n jáde mi lọ máa yí àwọn èèyàn wọ́n máa sọ àwọn èèyàn dá láàyè tí wọ́n máa dẹni eré tí wọ́n máa gbọ́ràn tí wọ́n sì máa ṣe dáadáa bí wọ́n bá yí àwọn míì ń bò míì bí wọ́n bá kú òun bẹ̀ wọ́n máa sọ àwọn èèyàn dòkú. nígbà tó wá orí nínú àwọ̀ mo lè sọ fún wọn ní ọ̀rọ̀ lóyún èmi ò dá sí o. Tẹ́bá lọ yanjú ọ̀rọ̀ yìí sí ìbẹ̀rẹ̀ àánú wa. Ṣé mi ni wọ́n máa ń lalẹ̀ wọn lọ́wọ́ lóko wọ́n sọ pé ẹ má fẹ́ nìkan jẹ́ nìkan jẹ́ nìkan. Kí ni tèmi bẹ̀? Tẹ̀kú mẹ́láyà níyì. So ẹni tó ṣẹlẹ̀ yẹn èmi ò bá jà èmi ò lè ní. Àwọn ìwọ̀n mọ̀ láàrọ̀ ó sún wọ̀n mọ̀ náà. Ẹ̀zà. Wọ́n rò pé wíwá iná. Àtàkì tí àfà ti ṣe. Aago síwájú. Aago mọ́kànlá la máa bẹ̀rẹ̀. Torí ọ̀rọ̀ ọpẹ́ ni àwọn ti síwájú. Wọ́n kọ́kọ́ túbá náà. Títí túbá. Tọ́ba tí wàá gbáwájú láyé ọpẹ́ ṣèlú wa ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí bàbá tẹ́ jẹ́ bàbá ṣúgà wọn náà ni títú bá ní òkòkò gbáwájú. Ṣáájú kó tó di ọmọ ní kó tó di ọmọ bàbá ọmọ Ẹ̀gbá ṣe bí Sùlíà ló ti jáde. ọmọ bàbá ni tẹ́lẹ̀. Sùlíà ló ti jáde. Markazi ni so ẹyin ní Sùlíà
àfa ṣáàzì yìí ọlọ́ọ̀fọ̀ òun ni bàbá kọ́kọ́ sẹ́ǹdì síbẹ̀ nígbà tàbí ọlá tó dábẹ̀ rẹ̀ ààrẹ yìí yóò bá kú àwọn adẹ ni mùdírù bẹ̀ nígbà yẹn ìgbà tó dé pé Abíọ́lá kú torí kò sí nǹkan tó fẹ́ ṣe sòlíà yẹn kó tó dé pé kí kò sí ìta kí n tẹ̀lé bàbá lọ. mọ́kàsí náà ló ń ṣe ìdára ṣòro náà. ọ̀tọ̀ ni sòlíà yẹn pé méjì ọ̀tọ̀ ni ti Arabic section. Ìsìnmi wàlà tẹ́bùkì bí bàdàlà. ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ṣẹ́rù níkù ọlọ́run ò ní tí ìmú níkù ń bẹ̀ lẹ́lẹ́. gbogbo àwọn abidókun náà lọ́wọ́ ó tún wọn ṣe. Alólẹ̀ ìlmẹ̀ ayá wọn. gbogbo ilé ẹgbẹ́ tó pọ̀ láwọn ó táwa náà ṣe. mọ̀rìkàsí lèmi lè fi wá sí dáa pọ̀ gan. mọ̀rìkàsí lè Abíọ́lá lèmi ti jáde lábẹ́kúta bàbá Fàtọ́látù Dókítà Khadim Mustapha ni wọ́n kọ́ wa. tí wọ́n sì ń jọmọ kéwu bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilory rahimahullah rahmatan wasi'a. gbogbo àwọn ilé kéwù yẹn náà wọ́n dáa ká máa káwọn ọmọ wa lọ́wọ́ bẹ̀ ṣùgbọ́n ká ṣàṣàyàn ibi tí wọ́n ti fún wọn ní àkéyídà tó lálàáfíà. àkúrò kò lè hà dá àṣìṣàkóso ìlú ìwé. kí la fẹ́ gbà. bàbá ní kí la fẹ́ gbà. èsì la fẹ́ gbà. bó o bá túbá. bó o bá túbá. kí mo lè fi ẹ́ ṣe. kí làwọn fẹ́ fi ẹ́ ṣe. ọlọ́run kúrò. ọlọ́run kó gba tútúbà gbogbo. ọlọ́run kó gba túbá gbogbo wa. gbogbo tí kálukú wa ti ṣẹ̀. gbogbo tí kálukú wa ti ṣẹ̀ sọ́dọ̀ ọlọ́run. ọlọ́run kó gba túbá tó dá wa ọlọ́run kó gba túbá wa.